pé wá fọwọ́ tọ́ mi nìyẹn pé ṣé mo ṣì ní Colorado yẹn smoke tí mo máa ń fà ibi tí mo ti máa fẹsẹ̀ ta pé ìgò tóun ti fọ́ sílẹ̀ ibi orí ìgò yẹn bóyá máa lọ fi orí gún nílẹ̀ ńlẹ̀ nìyẹn. iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ọ̀dọ́kùnrin yìí o eléyìí tí wọ́n sọ wípé ó jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó jẹ́ wípé ó tún máa ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti akẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n látàrí wípé wọ́n jọ ń fà á kò ó ti fi ìgò olóhùn fi gún ọ̀rẹ́ òun bó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀rọ̀ tó sọ ó ní ìyẹn ló kọ́kọ́ fi ìgò gún òun ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí mo bẹ́ lọ́hùn nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má jẹ́ àṣìwàwò gbogbo ẹ̀yin òbí tẹ́ bá láǹfààní láti máa wo fọ́nà yìí ẹ bá mi pe àwọn ọmọ yín jókòó kí wọ́n wò ó inú bíbí kò kí n ṣe ohun tó dáa lágbára Ọlọ́run bá ànílùgbàdì ayé láṣẹ Èdùmàrè ẹ jọ̀wọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tẹ́ ń darapọ̀ mọ́ ní ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì yẹn on notification button ká lè ní àǹfààní àtijọ́ gbádùn ara wa síwájú sí i àjọṣepọ̀ wa láfi lè ṣe Olúakòrédé ó jẹ́ kì í ṣe orúkọ Yorùbá. Mo jẹ́ ọmọ Cross River. Yes ma. Báwo lẹ ṣe dé ìpínlẹ̀ Ògùn? Mo fẹ́ lè sọ pé ìpínlẹ̀ Ògùn ni wọ́n bí mi sí. Láti ibi ọdún mélòó sẹ́yìn? Over 25 years back now. Iṣẹ́ wo lẹ ṣe àbí ilé ìwé wo lẹ lọ? Mo ò níṣẹ́ ọwọ́ kankan tí mò ń ṣe but iléèwé tí mo lọ Abẹ́òkúta mo ti lọ sí Ogun State mo ti lọ sí primary school Ogun State náà mo ti lọ sí secondary school but ìgbà tí mo ṣe tán secondary school mo ò níṣẹ́ ọwọ́ kankan tí mò ń ṣe mo lọ fún higher institution ọkàn mà. So now like 25 years old ni ẹ jẹ́ àbí? Yes ma. Níbo lẹ ń gbé gbogbo? Ogun State tẹ́lẹ̀ gbé apá wo lẹ ń gbé nínú Ogun State? Mo ń gbé ní Olómọre kó tó dín pé owó ilé mi tán so àtìgbà náà ni mo ti wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Sáìdì làwọn ọ̀rẹ́ yẹn wà? Wọ́n wà ní sáìdì Olúwo mọ́ Adígbẹ̀yẹn. Ọdún wo lẹ join ẹgbẹ́ òkùnkùn? Ọdún tí mo join ẹgbẹ́ òkùnkùn that was 2019. Ní brief báwo ló ṣe ṣẹlẹ̀ báwo lẹ ta ló mú yín wọ̀ ọ́ kí ló ṣẹlẹ̀ gangan báwo lẹ ṣe débẹ̀ àti pé kí ló ń ẹgbẹ́ òkùnkùn tẹ́ ń ṣe? Ẹgbẹ́ òkùnkùn tí mo ṣe jẹ́ ẹyẹ confraternative so ìgbà tí mo mọ̀ pé mo máa ṣe ẹgbẹ́ náà lọ́jọ́ náà so mo fẹ́ lọ ra oúnjẹ ni mo rí tí ọ̀kadà páàkì mọ́ mi ní ẹ̀gbẹ́ so ìgbà tí mo dẹ̀ rí tí ọ̀kadà páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ ojú ẹnìkan ṣo tí mo rí ni ó jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ Amber so wọ́n dẹ̀ gbé mi lọ ṣe ẹgbẹ́ náà. Ìyẹn ní 2019. Oṣù wo nìyẹn ọjọ́ wo ṣẹlẹ̀ rántí? Mo lè rántí máa. Láti ìgbà yẹn kí ni ránkì nínú ẹgbẹ́ òkùnkùn tẹ́ ń ṣe? Mo gba ránkì kankan láti wá ti ṣe mí so mo ní láti sá fún ẹ̀mí mi kúrò níbi tó ti ṣe mí kí n ba lè sá wá s'Abẹ́òkúta wá. Àdúgbò náà ti ṣe yín yẹn? Ó jẹ́ Òṣòdì ní Ìyànà Brown. Lẹ́kọ̀ọ́ àbí? Bẹ́ẹ̀ni. Bóyá mo gbọ́ bàtà wá dẹ́gbà ńkọ́ bá lẹ ṣe tí wá kọ́ntínù ní Lẹ́gbàá nígbà tẹ́ dábẹ́òkúta. Ìgbà tí mo dé Ẹ̀gbá mo jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo ṣe ẹgbẹ́ but àwọn pàdí mi kankan tí mo fi inú tán tó dẹ̀ fi inú tán mi wọ́n mọ̀ pé mo ṣe ẹgbẹ́ torí mo like máa fi nǹkan bò fún ẹni tá bá ti jọ ń fi inú tán fúnra wa so yẹn máa. So òde mélòó lẹ ti wá tẹ̀lé wọn lọ́gbà tẹ́ ti dé Ogun State àti pé mélòó lẹ tẹ̀lé wọn lọ́gbà tẹ́ lọ sí tẹ̀wá Lagos State? Mo ever tẹ̀lé wọn lọ sí òde ọ̀kan torí mo jẹ́ èèyàn kan tó kórìíra nǹkan tó dẹ̀ máa ń bẹ̀rù tó máa ń sá fún ìbẹ̀rù torí yahoo ni online fraud mo ń ṣe so tèmi ní pé tó bá ti sọ pé àwọn ẹni báyìí wà níbí báyìí máa ń fẹ́ kí n yẹra kúrò fún wọn so that tí wàhálà bá máa ṣẹlẹ̀ wọn lè kà mí mọ́ wọn. Báwo ló ṣe wá jẹ́ kí ló gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá?
Nǹkan tó gbé mi dé ilé iṣẹ́ ọlọ́pàá ni on the 18th of August 2024, that was this month. Mo wà ní Mango. Mango ní side Òkè Àtà àbí Mango bo? Mango ní Abẹ́òkúta ń bí báyìí ní sáìdì bí Adigbe. Okay. So mo wà níbẹ̀, mo ń ṣe fàájì ṣá. Mo ti máa ń wà níbẹ̀ náà ó ti pẹ́. So àwọn èèyàn mọ̀ mí dáadáa. So time ti wá lọ fún mi láti lọ sùn torí ìgbà míì tí mi ò bá lọ sùn sí ọ̀dọ̀ mọ́mísì mi, mo máa wà ní hòtẹ́ẹ̀lì or kí n wà ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ṣá. So ọjọ́ náà àsìkò ti lọ fún mi láti lọ sùn sí ọ̀dọ̀ àwọn ẹni tí mo máa ń lọ sùn. So mo dẹ̀ rò pé Olówórà Sápẹ́lẹ́ jẹ́ èèyàn kan tó jẹ́ ọ̀rẹ́ sí mi náà. So ọjọ́ náà mo ti máa ń lọ sùn ọ̀dọ̀ Olówórà Sápẹ́lẹ́ bí ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀méjì, ẹ̀ẹ̀mẹ́ta. So ọjọ́ tí ẹlẹ́ẹ̀kẹta tí mo máa lọ sùn ọ̀dọ̀ ẹ̀ ní on the 18th of August 2024, that was this year. So bí mo ṣe wà ní Mango ní nǹkan bí after 11 to 10 tí mo wà ní Mango, àsìkò ti lọ fún mi láti lọ sí ọ̀dọ̀ mọ́mísì mi, so ibẹ̀ yẹn ti dá. Mo dẹ̀ ra oúnjẹ dání pé kí n bá lè lọ sùn ọ̀dọ̀ ọmọ náà. Mo ra ọkùnrin ni ẹni tán. Ìgbà tí màá dé ọ̀dọ̀ ẹ̀, mo bá ní ilé. Fine. Okay, ó dẹ̀ ti mọ̀ pé mò ń bọ̀ ní ọ̀dọ̀ òun fẹ́ wá sùn. A ti jọ pàdé, a ti jọ ríra lọ́sàn-án kó tó di pé mo lọ sí ọ̀dọ̀ ẹ̀ lọ sùn. Mo dẹ̀ ti sọ fún un pé mò ń bọ̀. Ìgbà tí màá dẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀, mo bá ní ilé. Mo ní láti wà nínú ilé kí n dúró dè tí màá fi dé. So mo ti jẹun. Oúnjẹ tí mo jẹ mo tún ṣẹ́kù fún un pé tó bá dé. Ṣé wọ́n ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ni? No, kò tilẹ̀kùn, kò máa ń tilẹ̀kùn. So mo dẹ̀ jẹ oúnjẹ yẹn kù fún un so that tóun náà bá dé kò ní dín pé bóyá ebi ń pa òun or ṣé mo sì ní change lọ́wọ́ tóun lè fi ra nǹkan jẹ. So mo gbóúnjẹ yẹn lẹ̀. Ìgbà tí ó máa di nǹkan bí aago 4 mọ́ aago 5 tí NEPA máa múná dé, àmì ara sọ fún mi pé kí n dìde, kí n charge fóònù mi, kí n tẹ fóònù wọ àárọ̀ kí n dẹ̀ sùn padà. But bí ara ṣe rẹ̀ mí tó mo ò lè dìde, mo ò lè tẹ fóònù. Mo ṣáà sùn síbi tí mo wà. Ibi tí mo sùn sí kò pẹ́, mo kàn rí tẹ́ní náà, ẹni tó ń fi ìpá já ilẹ̀kùn wọlé. Pé màá fi ìpá já ilẹ̀kùn wọlé, I was like, ṣé o lè kan ilẹ̀kùn ni torí ojú òrun lèmi wà? Mo wá sọ pé ṣé o lè kan ilẹ̀kùn ni kó tó di pé o fi ìpá já ilẹ̀kùn wọlé? Next thing, ṣé àbí o ti ya wèrè ni? Àbó ti ya wèrè kẹ̀, ṣé o mọ ẹni tí ó wà níbẹ̀ ni? Pé má máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé ọ̀rẹ́ yẹn ló fi ìpá já ilẹ̀kùn wọlé? Ó wá jẹ́ ilẹ̀kùn ara tiẹ̀ ni ó fi ìpá ilẹ̀kùn ilé. Ilé tí wọ́n lọ sùn àbí? Bẹ́ẹ̀ ni. But èmi ní láti sọ fún pé tó bá kó fóònù mi méjèèjì ńkọ́? Wọ́n ṣe tilẹ̀kùn lẹ́yìn. Lèmi ṣe tilẹ̀kùn lẹ́yìn pé tó bá kó fóònù méjì ńkọ́, Ọlọ́run jẹ́ ká rí kò ṣe dáadáa. Tó bá wọlé ńsìn tó mú nǹkan tí wọ́n bọ́ta lọ, a dẹ̀ mọ ẹni tí ó ń tẹ̀lé ẹ bọ̀ tó bá wá kó fóònù níbi tèmi ti sùn, tèmi wá jí lọ́jọ́ kejì tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí máa kígbe fóònù. Ìkíní, o ò sí nílé nígbà tí mo wá sùn, so ò ní fẹ́ fẹnu sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Kí ló wá padà ṣẹlẹ̀? So ó ṣáà bọ́ta lọ. Ìgbà tó tún máa wọlé padà, ibi tèmi dùbúlẹ̀ sí mo ti dìde kúrò ńbẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn. Ó bọ́ta, ó padà wọnú ilé. Ìgbà tó máa padà wọnú ilé pé wá fọwọ́ tọ́ mi nìyẹn pé ṣé mo ṣì ní Colorado yẹn, smoke tí mo máa ń fà. Mo kàn gbórí sókè pé o ò tiẹ̀ sọ fún mi pé màgá báyìí wà ńlẹ̀ àbí nǹkan kan báyìí, ọ̀rọ̀ owó ṣẹlẹ̀ kí n mọ bí a máa ṣe solve ẹ̀. Wá ń béèrè smoke lọ́wọ́ mi látojú oorun. Ọ̀rọ̀ owó wo ló ṣẹlẹ̀ tẹ́ fẹ́ solve? Èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo like
bóyá tí Maga bá sọ pé òun ò fẹ́ san owó, mo like kí n gba fóònù lọ́wọ́ ẹni yẹn kí n bá Maga sọ̀rọ̀ dípò pé Maga máa fi. Bọ̀bọ́ yẹn náà ṣe yahoo ni. Òun náà ṣe yahoo mà. Okay, òun ti wá gbowó lọ́wọ́ client titi ẹ̀. Kò tíì gbowó lọ́wọ́ client titi ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó wá jí mi ní pé ṣé mo ní smoke lọ́wọ́. Èmi wá sọ fún pé pé nílé ayé ẹ̀ kó má máa jí mi fún nǹkan bẹ́ẹ̀ mọ́, pé ó tiẹ̀ sọ fún mi pé bóyá o ti mú Maga kan, Maga yẹn ò wá sọ̀rọ̀ dáadáa àbí kò fún ẹ lówó, kémi tún bá sọ̀rọ̀ so that á lè fún ẹ ní owó náà. Ibẹ̀ láti jọ ń fa ọ̀rọ̀ náà, kò dẹ̀ pẹ́ ló sọ fún mi pé kíní kan, mo mọ irú ẹ̀mí tó wọnú ẹ̀ tó fi sọ fún mi pé kí n bọ́ síta, kí n kúrò nínú ilé ọ̀dọ̀ òun. Okay. Mo bá bọ́ síta kúrò ní ọ̀dọ̀ ẹ̀. Mo bọ́ síta, mo ti wà ní passage. Next thing, mo ti wà ní passage ọ̀dọ̀ ẹ̀, mo wá gbàgbé báàgì mi sí inú ilé ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú charger mi. Ibi tí mo ti fẹ́ lọ kó, torí àtijọ́ ní argument, àtijọ́ ń tarùn fúnra kó tó di pé mo bọ́ síta. Àwọn ará ilé ibi tẹ́ ẹ̀ ń gbé ń pa àwọn èèyàn bọ́ta ni. Kì í ṣe pé àwọn ará ilé yẹn Face my face ni ìdàgbòrú. ilé yẹn face me and face ní ilé tó ń gbé. Okay. So ìgbà tèmi máa dẹ̀ bọ́ta, àti ń pariwo kó tó di pé mo bọ́ síta. Mo wá sọ fún pé kó jẹ́ kí n kó báàgì mi àti charger mi kí n máa lọ nìkan bí ọwọ́ aago 4 sí ọwọ́ aago 5, pé kó jẹ́ kí n kó charger mi kí n máa lọ. Ṣàdédé ló bá tì mí dànù pé kémi máa wọ ọ̀dọ̀ òun. Àti bẹ́ẹ̀ bóyá tì mí dànù, èmi náà kàn fi ọwọ́ fà á padà pé kó má máa tì mí dànù náà, pé irú kí nìyẹn. Àwa bẹ̀rẹ̀ sí máa jọ gbára wa. Ìgbà tó wá rí pé ọwọ́ tèmi ti le ju ọwọ́ òun lọ, pé pariwo bọ́ síta nìyẹn. Àárín pásítọ̀ àtijọ́ ń jà, bóyá máa sáré lọ torí ilé yẹn jẹ́ ilé ifá tó ti máa ń ṣe ifá, ilé olúwo ni. Ó wá lọ mú ìgò, bóyá máa mú ìgò nìyẹn. Ibi tèmi ti wọnú ilé kí n kó fóònù mi àti charger mi, bóyá máa gbé orí sókè, ó da ìgò bò mí lórí bẹ́ẹ̀ ni. Ibi tó ti da ìgò bò mí lórí, mo kàn pariwo orí mi o, àwọn èèyàn sáré bọ́ta. Ìgbà tó máa rí pé ẹ̀jẹ̀ ti wà lórí mi, wọn ò lè ṣe nǹkan kan, wọ́n ní láti sá padà wọnú ilé. Ó wá ń pariwo pé ṣèbí òun ti sọ fún mi pé kí n má wọnú ilé mọ́, kí lèmi tún lọ ṣe. Mo wá ní ṣé mo ní kó ẹrù mi ni kí n máa lọ ni. Okay. Ibẹ̀ èmi náà wá lọ mú ìgò tèmi, gbé máa lọ mú ìgò, òun ti fẹ́ tilẹ̀kùn, ó ti fẹ́ wá bóyá máa sá kúrò nínú ilé fi mí lẹ̀. Ibi tèmi ti lọ máa mú ìgò tí máa dé, mo kàn ká mọ́ ẹnu ọ̀nà níbi tó ti fẹ́ tilẹ̀kùn, bóyá máa ká mọ́ ẹnu ọ̀nà, bóyá máa yí ojú sí mi, mo kàn da ìgò bò ní forehead. Ibi tí mo ti máa fọ́gò mọ́ ní forehead, ó kàn sọ kílẹ̀ ni, kí tó máa sọ́lẹ̀ tó yẹ máa mórí lọlẹ̀, mo kàn fi ẹsẹ̀ tán pé wọ́n ń fọ́ kékeré gbá ńlá, ìwọ tó fọ́gò mọ́ mi lórí ò mọ̀ pé máa ṣe tèmi padà. Ibi tí mo ti máa fẹsẹ̀ ta, bóyá ìgò tóun ti fọ́ sílẹ̀, ibi orí ìgò yẹn, bóyá máa lọ fi orí gún nílẹ̀ ńlẹ̀ nìyẹn. Tó ti forí gun, èmi try láti kó àwọn nǹkan mi pé kí n máa lọ. Ìgbà tí mo máa bọ́ síta, mo wá rí ẹ̀gbọ́n tí wọ́n máa ń pè ní MS Olúwo. Ẹni yẹn wá ní kí n dúró náà, pé kí ló ṣẹlẹ̀ láàrin èmi àti ẹni tán. Mo ṣàlàyé fún wa ní pé kí n má tí lọ, ní pé olówó rà sápẹ́lẹ́ dà. Mo wá ní pé ó wà ní ẹnu ọ̀nà ọ̀dọ̀ ẹ̀, pé ó wà ń bẹ̀ ṣá. Ìgbà tí wọ́n á fi débẹ̀ àbá, ó ti wọ́ kúrò ńbẹ̀, ó ti sá síta, ó ti lọ bá síta. Dúnà báwo ló ṣe bẹ́ẹ̀ ọ̀nà náà ni o sọ pé ẹni ẹ ti pàdé wọ? Èmi ti bọ́ síta. O ti kúrò ládùúgbò yẹn? Mo ì tí kúrò ládùúgbò yẹn, mo ti bọ́ síta kúrò nínú compound yẹn. Okay. So ìgbà tẹ́yìn fi máa padà wọlé ẹ̀ bá lẹ́nu ọ̀nà? Bá lẹ́nu ọ̀nà mọ́, òun náà ti gba torí entrance méjì ló bá inú ilé yẹn wọlé. Ó ti gba entrance kejì bọ́ta. So ìgbà tó máa gba entrance kejì bọ́ta, ó ti wà níbi ojú window ẹnìkan ó kọ́ jókòó síbẹ̀, òun náà kò ríbi lọ. So ẹni yẹn sọ fún pé kí n má tí lọ, pé àfi kí ọlọ́pàá bá dá sí ọ̀rọ̀ yìí, torí ọ̀rọ̀ yẹn kò ń ṣe ọ̀rọ̀ tó tì lọ fà kó tó di pé ó máa sáré lọ yọ̀gò. Èmi náà máa lọ yọ̀gò, àmọ́ aláǹfọ̀ mọ́ra wa, torí ẹ̀jẹ̀ wà lára mi lọ́jọ́ náà tí mo ń sọ ẹ̀.
so mo ṣáà dúró ẹni tán ms olúwo tó jẹ́ bí ẹ̀gbọ́n sí wa wọ́n pe ọlọ́pàá tó wà níbi police post pé kó wá bá a dá sọ̀rọ̀ ìgbà tó máa kí ló ṣe ọ̀rẹ́ rẹ̀? lọ́ọ̀kan nǹkan Tó bá padà dé bá ìgbà tí máa fi dé bá lójú window ọlọ́pàá ti mú èmi dání so wọ́n ní pé kémi máa lọ sí station níbo ló wà báyìí? ọlọ́pàá ti mú èmi dání wọ́n ní kémi máa lọ sí station pé kó lọ kọ́kọ́ treat òun náà pé ìṣèṣe tó wà lára tòun ó pọ̀ ju tèmi lọ pé kọ́kọ́ lọ treat òun náà wọ́n gbé lọ sí FMC tó wà ní Ìdí-Àbà so àtìgbà náà lèmi ti wà ní station ìyẹn tó wà ní Adigbe so láti Adigbe wọ́n gbé mi wá sí Eléwé Ẹran pé kí ara ọmọ náà fi lè yá pé tára ẹ̀ bá ti yá wọ́n máa fi mí lẹ̀ ìgbà tí ó máa di on the 28th of August 2024 that was this month ni mọ́mì ẹ̀ bá padà wá sí hospital sí Eléwé Ẹran ní sẹ́ẹ̀lì tí mo wà pé Olówórà Túndé Sápẹ́lẹ́ tó jẹ́ pàdí mi pé ó ti kúrò nílé alààyè. Kí ni ẹ̀kọ́ tó fẹ́ sọ fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ eléyìí tó jẹ́ pé wọ́n máa ń wà ápò láti yọjú yọpẹ̀ nígbà tí wọ́n bá ń bá wọn jà lọ́wọ́? Àkọ́kọ́ tí màá ní láti sọ fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ mi ni pé tí ọmọlàkejì ẹ bá ní pé òun ò ní nǹkan lọ́wọ́ ìkíní mọ bí wọ́n ṣe mo mọ bí mo máa sọ Yorùbá yẹn Sọ ní English tó bá jẹ́ like try to accept that ẹni yẹn ò ní nǹkan ẹ lọ́wọ́ ló ṣe sọ fún ẹ pé òun ò ní at that moment tẹ́ni ẹ bá ní lọ́wọ́ kò ní mọ bóyá máa purọ́ fún ẹ pé òun ò ní nǹkan náà lọ́wọ́ ó dà gan kó fẹ́ purọ́ gan sef nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ gan sef òótọ́ máa yọ nínú ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí màá dẹ̀ tún sọ fún àwọn ọ̀dọ́ ni pé ẹ̀mí sùúrù kó máa try láti máa ní sùúrù fún ọmọlàkejì wọn mo dẹ̀ máa fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ fún ẹjọ́ yìí. lórúkọ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Olúwakóredé Ode. Dáàdì ẹ ń kọ́? Mo ò ní bàbá mọ́ láyé. Mọ́mì ẹ nìkan ni mọ́mì ẹ ń kọ́? Mo sì ní màmá. Ṣùgbọ́n mọ̀ kó wà níbí. Wọ́n mọ̀ pé mo wà nígbà. Mo ò ní ẹ̀gbọ́n náà. Ẹ̀gbọ́n tí mo ní jẹ́ obìnrin ìyẹn dẹ̀ wà ní school. Tó kọ́ṣẹ́ ọwọ́ láti ilẹ̀ tó jẹ́ iṣẹ́ onílù yàn láàyò. Ṣé wọ́n fi ẹ́ sílẹ̀ kọ́ṣẹ́ kúrò bẹ́ẹ̀ náà bí o fi wọ́n fi ẹ́ sílẹ̀ kọ́ṣẹ́ rárá bí o tẹ̀ pẹ́ sílẹ̀ Kì í ṣe pé wọ́n fi mí sí ilé ìkọ́ṣẹ́ náà Iṣẹ́ wo ni? ìyẹn jẹ́ barbing but Ọlọ́run á túbọ̀ gbàkóso lórí ayé mi ṣá. Ó dà.